you for Joe. There you go. And you talk on no. It's plenty. Hello, you go for okay. Abakeni. Oh no. Alhamdulillah Rabbil Alamin. Alhamdulillah Rabbil Alamin. Alhamdulillah Rabbil Alamin. Ayo dulu. Jadi sampai berubah jam. Ata. Ashabi Medinat.
sí ẹ débi tó dé lẹ́nu torí tá a bá sùn tá a bá jí làárọ̀ a máa fọwọ́ gbá orí mú a máa ní orí mi sì ní bẹ́bí Àbákẹ́. orí mi ò ní ṣe ẹlẹ́dàá mi ò ní ṣe Àbákẹ́ orí mi ò ní olórí lórí kò ń ṣe ẹlẹ́dàá ò ní ṣe àárín nílẹ̀ iná bẹ́ẹ̀ ṣe orí mi ò ní ṣe ẹ̀dá wa ẹ̀rọ ní ẹ̀ṣẹ̀ ẹ̀dá wa ẹ̀rọ ní ẹ̀ṣẹ̀ ẹ̀dá wa ẹ̀rọ ní ẹ̀ṣẹ̀ ẹ̀dá wa ẹ̀rọ ní
Thank you.